ọ̀rọ̀ aládò funny thing ká pẹ̀lú olóyè Sunday Igboho ṣẹlẹ̀ ọ̀rọ̀ ọjọ́ mi nìyẹn inú mi dùn bàbá dámì olóyè Sunday Igboho wọn sọ nǹkan kan di sìn inú mi dùn gan torí pé olóyè kì í ṣẹni téèyàn máa rí fín olóyè ṣẹni téèyàn máa rí fín kódà mo ránṣẹ́ sí olóyè pé téèyàn bá ti ń fún àwọn tí ò yẹ kéèyàn fún ní opportunity àwọn tí ò yẹ kéèyàn ó fún ní opportunity àwọn tí ò tiẹ̀ yẹ kí wọ́n dé corridor èèyàn corridor lásán ni o tẹ́ bá ti ń jẹ́ kán wọnú bedroom yín wọ́n máa padà rí yín fín àwọn kan ń bẹ nínú ayé kò yẹ kẹ́ ẹ jẹ́ kán dé ẹnu ọ̀nà gate yín débi pé wọ́n máa wọnú compound tán bá ti wá wọnú compound débi pé wọ́n tún ń wọ orí corridor wọ́n tún wá ń jókòó ní sitting room yín wọ́n máa rí yín fín torí pé ẹlẹ́dẹ̀ ni wọ́n ẹlẹ́dẹ̀ sì rèé kò sí irú aṣọ tẹ́ ẹ lè dà fún ẹlẹ́dẹ̀ tó máa lu aṣọ yẹn dáa so olóyè fẹ́ tẹ́ gbogbo èèyàn lọ́rùn wọ́n dẹ̀ fẹ́ ṣe dáadáa sí gbogbo èèyàn òun ló fa gbogbo àrífín yẹn ló fa gbogbo àwọn náà ti máa kẹ́kọ̀ọ́ ayé wọ́n ti kẹ́kọ̀ọ́ ayé tẹ́lẹ̀ o ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹni tí ayé bá ń pè lọ́tùn lósì wọ́n máa ń fẹ́ tún wò pé bóyá káwọn tó bọ̀ máa tún ṣe dáadáa sọ́dọ̀ àwọn èèyàn pẹ̀lú báwọn èèyàn sì fẹ́ràn àwọn wọn àdè máa pé kò rí bẹ́ẹ̀ àwọn kan bẹ gbogbo ayé tó ń pèèyàn náà kọ́ ló fẹ́ràn èèyàn àwọn kan ń bẹ tó yẹ pé bọ́n ṣe ń pèèyàn yẹn wọ́n ń wá ọ̀nà láti gbéyàn ṣubú wọ́n dẹ̀ ń wá ọ̀nà láti wọlé sí yàn lára kan tó lè gbéyàn ṣubú ni wọ́n ṣe ń pèèyàn so inú mẹ́nu pé olóyè Sunday Igboho wọ́n fèsì kankan wọ́n àdẹ̀ ní aburú kankan ṣùgbọ́n kò sí bẹ́ẹ̀ yẹn ṣe lè ṣaburú sí yàn taburú ní padà bá bó ṣe rí nìyẹn o ẹni tó bá nínú mímọ́ tó bá ní inú mímọ́ tó dẹ̀ jẹ́ pé inú mímọ́ yẹn ní fi ń hùwà sí ẹ tí wọ́n bá padà sọ pé bọ́yọ̀ wọ́n fẹ́ gbé ṣubú tàbí wọ́n fẹ́ fi aburú kankan gbà pé wọ́n gangan ní wàá padà ṣẹ̀sìn ayé wàá dẹ̀ ṣẹ̀sìn awọ́rò ẹ jẹ́ n kúrò lórí chapter yẹn orí tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí gangan lálẹ́ ni Alfa Asuna ọ̀rọ̀ Alfa Asuna ni mo fẹ́ sọ torí pé ọ̀rọ̀ yẹn ó tó ọ̀rọ̀ tá a gbọ́dọ̀ fi kẹ́kọ̀ọ́ ní ọ̀rọ̀ Alfa Asuna I'm not here to blame Alfa Asuna o ṣùgbọ́n mo fẹ́ kí èmi àti yín ká kẹ́kọ̀ọ́ lórí ọ̀rọ̀ Alfa Asuna ni and I'm not here to blame Alfa Jamiu àmì ọlọ́run I'm not here to blame Saheed Osupa ṣùgbọ́n bí ọ̀rọ̀ yẹn ṣe lọ ọ̀rọ̀ yẹn gba ká fi kẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ wo la fẹ́ kọ́ níbi ọ̀rọ̀ yẹn máa wọlé látọ̀dọ̀ Alfa Asuna sẹ́ẹ̀rì ẹni tó bá fẹ́ jẹ́yàn láyé mo fẹ́ fún yín ní clue yìí kó ní kálukú dì máwọ́ ní gbogbo ẹni tó bá ń struggle gbogbo ìwọ tó bá ń struggle nínú ayé rẹ tó o fẹ́ jẹ́yàn ẹ lọ di nǹkan kan máwọ́ má fọkàn sí pé bóyá ẹnìkan bóyá ní fámìlì yín tàbí nínú ọ̀rẹ́ rẹ tàbí lágboolé yín ló máa ràn ọ́ lọ́wọ́ o tó fi máa dìyàn o simple arithmetic ni o ìwọ tó o bá fẹ́ succeed in life don't ever depend on anybody kò sí bẹ́ẹ̀ ni yẹn sì lè jẹ́ sí ọ kódà kò jẹ́ àǹtí rẹ bọ̀dá rẹ ọmọ ìyá ọmọ bàbá lọ́lọ́nkẹ́ tó jẹ́ billionaire nínú ẹbí yẹn don't depend on him or her kódà kò jẹ́ àwọn ọ̀rẹ́ rẹ tẹ́ ẹ jọ ṣe kékeré dàgbà tó jẹ́ pé ìwọ ni Táyé ọ̀rẹ́ rẹ yẹn ni Kẹ́hìndé ọ̀rẹ́ rẹ yẹn wá mèkì ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ọkàn hì tiẹ̀ lẹ́ẹ̀kan náà ọba dolówó rẹpẹtẹ ó wá ń dúró dè pé ọjọ́ kan ọ̀rẹ́ rẹ yẹn gbọ́dọ̀ wàá sọ ọ́ dolówó my brother wàá tó sì kú o ó máa tó sì kú you have to struggle for yourself in order to make it in life you are the one that will make struggle you are the one that will pave ways for yourself not anybody not your sisters not your big brothers not your big sisters not your friends you are the one that will pave ways you are the one that will make yourself rich in this life
don't depend on anybody. Ọjọ́ téèyàn bá ti lè fẹ́ nìkan kan ṣe gbẹ́kẹ̀lé pé bóyá ọ̀dọ̀ lágbájá ni màá ti rà àánú gbà, ọjọ́ náà lẹ́ni yẹn ti rí ìjákulẹ̀. Ọjọ́ téèyàn bá ti lè fẹ́ nìkan kan ṣe gbẹ́kẹ̀lé, bóyá nínú fámìlì yìí ni èèyàn kan ló lówó, ẹni yẹn lówó gan, ó lówó gan, bóyá ọmọ ìyá rẹ tàbí ẹni tó bí ọ tẹ̀lé tàbí ẹni tó jẹ́ pé tàbábúrò rẹ kan òun ló sáré hì tiẹ̀ tó wá lówó gan, ó ti wá jókòó tẹ̀tẹ̀rẹ̀, ó ti wá ń retí pé ọjọ́ kan o ẹni yẹn ló máa sọ ọ́ dolówó, ẹni yẹn gbọ́dọ̀ fún ọ ní 1 million lọ́jọ́ kan tó fi bẹ̀rẹ̀ bísínẹ́sì, ẹni yẹn gbọ́dọ̀ fún ọ ní billions lọ́jọ́ kan. My brother, wàá tó sí o, wàá tó sí. Má retí pé ẹnì kankan nínú ayé yìí ò ní ọ̀sọ̀ ọ́ dolówó. Ìwọ ni kó bẹ̀rẹ̀ sí ní struggle, bẹ̀rẹ̀ sí ní gbìyànjú gbogbo iṣẹ́ tó bá mọ̀ pé o lè ṣe tó lè máa dowó ni o máa ṣe. Jẹ́ ń já ẹ sí social media tá a wà yìí, fámìlì ẹ mélòó ló ń bẹ́ sí ẹ fídíò rẹ tó bá ṣe fídíò, gbogbo wọn tó ń ṣe gbogbo content creator tó wà lórí social media, gbogbo ẹni tó wà lórí social media tó bá ṣe fídíò, tó bá wá sórí social media tó ṣe fídíò, bóyá Facebook ni, Instagram ni, any platform, lọ wo àwọn tó ń bọ́ ó share fídíò rẹ. Ọmọ ìyá rẹ mélòó ló wà nù wọn, ẹ̀gbọ́n rẹ mélòó ló wà nù wọn, fámìlì yín ládùúgbò mélòó ló wà nù wọn. O ò lè rí kó o tó lè rí ẹyọ kan, o ti ń dèèyàn ni, torí tó bá ti ń dèèyàn wàá máa rí wọn, àwọn èèyàn kọ̀ọ̀kan máa bẹ́ẹ̀ share rẹ̀. Ṣùgbọ́n o ò tí ì dèèyàn, you are still struggling. O ò lè rẹ́nì kankan nínú fámìlì yín kó share program rẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀gbọ́n ọjà àfọ̀ oníwàásí, bọ́ ọjẹ́ tó ń sọ̀rọ̀ ọjẹ́ lórí social media, ọjẹ́ pìrìsẹ́ńtà ni, promoter kan ni, tó bá ti bá wà lórí social media pé o wá ń ṣe program, kò sí bí program yẹn ṣe lè wà effective tó, kò sí bí program tó ń ṣe lórí social media ṣe lè dá tó, o ò lè rí ẹbí ẹ kankan kọ́ bọ́ sí ààrẹ nígbà tó ti dèèyàn o. Ṣùgbọ́n ọjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní dèèyàn, àwọn èèyàn máa bẹ sí ààrẹ, family ẹ̀ máa bẹ sí ààrẹ, àwọn ẹ̀gbọ́n rẹ̀, àwọn àbúrò wọn máa bẹ, because wọ́n ti rí pé kíní ti ń dọ̀bẹ̀, ó ti ń dóore, wọ́n á máa bẹ sí ààrẹ. Ṣùgbọ́n ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀, ó struggle, wọ́n á máa rí bí ìranù ni, wọ́n á máa rí bí ìranù pé eléyìí aláìmọ̀tí kan kíní bá ká ẹ̀rí, ó náà jókòó sórí social media, ó ń waste time ara rẹ̀. Ọjọ́ tó bá dóore, ìgbà yẹn ni wọ́n á tó rí pé iṣẹ́ ní ń ṣe. Mo mú àkàwé yìí wá látara pé bóyá ni àwọn bàbá wa náà máa ń pòwe yẹn o, wọ́n ní bóyá ajẹ́ṣe fún ni oníṣẹ́ ló ní sọ ní dẹrú olówó. Àwọn bàbá wa ni wọ́n máa ń sọ, àwọn bàbá wa kọ́lọ́ ń jẹ́ kẹ́mi wógùn, àwọn ni wọ́n máa ń pa òwe yẹn. Wọ́n á ní bóyá ajẹ́ṣe fún ni oníṣẹ́ ní sọ ní dẹrú olówó. Lágbájá ó fẹ́ ṣe fún mi, wàá máa kó bàtà rẹ̀, wàá máa bá fọ mọ́tò, wàá máa ká sọ tẹ̀lé, wàá máa bá nu bàtà. Gbogbo iṣẹ́ tí àwọn ọmọ rẹ̀ ò lè bá ṣe ni wọ́n wá máa bá ṣe, torí pé o ti ń wò pé bóyá yóò ṣe fún mi, bóyá máa ṣe fún ẹ, bóyá máa ṣe fún ẹ. Whereas Ọlọ́run ní máa ṣe fún ni, kò ní nǹkan kan tó máa ṣe fún ẹ. Kó kó bàtà rẹ̀ jù bẹ́ẹ̀ lọ, kó bá fọ mọ́tò jù bẹ́ẹ̀ lọ, kó máa bá sanko compound ẹ̀ jù bẹ́ẹ̀ lọ, kó sọ̀rọ̀ ààrẹ di gardener fún nínú ilé rẹ̀, kó máa gbálẹ̀ ilé olówó lójoojúmọ́. Tọ́lọ́run ò bá rán sí ẹ kò lè sí ẹ lóore. Alfasuna, change your style, don't depend on anybody anymore. Gbogbo ẹni tó bá fẹ́ dèèyàn pàtàkì nínú ayé, tó dẹ̀ fẹ́ ká yí ọmọ pọ́n ẹ lé, má ever depends lórí ọlọ́lá kankan nínú ìlú ni, nínú ẹbí yín ni, nínú àwọn ẹ̀gbọ́n rẹ ni, lágboolé yín ni, níbi anywhere tó bá wà. Don't ever depend on anybody. Depends on your God alone. Depends on your God alone. Gbogbo ẹni tó bá ti ń fi ènìyàn ṣe ìgbẹ́kẹ̀lé pé ènìyàn ní ọ̀ràn lọ́wọ́ ní ọ̀sán dèèyàn, ẹni tí wọ́n máa ń bá pàdé òní Alfasuna bá pàdé yẹn. Bó ṣe rí nìyẹn o. Inú ayé yìí very simple, o gbọ́dọ̀ study rẹ̀ ni. If you want to become somebody in life, you have to study this life.
you have to torí pé ayé ìní rírìn ó ní rírìn gan ó ní bèèyàn sì máa ń rìn nínú ayé ẹni táyé ọba yé tó bá rìn nínú rẹ̀ yóò máa sọnù ńlọ́fà tí fọ́nì tí ń ka fi sọnù ńtọ́fà tí Alfa Asuna fi sọnù nìyẹn ayé ìní rírìn o ó ní rírìn o ẹni ó bá fẹ́ rìnrìn ayé òkùnkùn láyé inú ayé tá a wà yìí òkùnkùn ni ẹni tó bá máa rìn nínú òkùnkùn wà á ti study ẹ̀ wà á study inú òkùnkùn tó fẹ́ so àkókò tí mọ̀lẹ́ bá wà yẹn study inú òkùnkùn tó fẹ́ rìn so tí mọ̀lẹ́ bá ti kúrò tán gbogbo ohun tó gbogbo ọ̀nà tó wọnú òkùnkùn yẹn tó study ọ̀nà yẹn ò ní problem inú ayé tá a wà inú òkùnkùn ni ẹni tó máa rìn ayé yìí tó máa kọ ayé já ọgbọ́dọ̀ study ayé dáadáa ayé yìí ní rírìn o ọgbà rírìn o nínú ọ̀nà nínú rírìn táyé gbà tó o bá fẹ́ jìyàn nínú ayé tó o fẹ́ succeed nínú ayé tó o fẹ́ bájakulẹ̀ pàdé tó o fẹ́ kábàámọ̀ pé kí ni mo wá sí láyé gan kí ni mo wáyé fún má retí oore rẹ lọ́wọ́ ẹnì kankan ọ̀dọ̀ èèyàn náà lóore ó ti wá o ọ̀dọ̀ ènìyàn Ọlọ́run ní sọ̀kalẹ̀ sí ọ lóore o ọ̀dọ̀ ènìyàn lóore ó ti wá ṣùgbọ́n má retí oore yẹn lọ́wọ́ anybody torí pé ẹni tó ń expect pé ọwọ́ rẹ̀ lórí rẹ̀ wà yẹn ó lè má sòun wọ́n sá máa ṣe tiẹ̀ lọ ẹni iṣẹ́ tó o bá máa ṣe mójútó kọ́ ọ máa ṣe lọ ẹnikẹ́nibọ́dì lọ́lọ́run lè nìkan wá bẹ́ẹ̀ kọ́ wá rìn lọ́wọ́ nídìí iṣẹ́ yẹn ẹnikẹ́nibọ́dì lọ́lọ́run lè fi àánú ẹ̀ sí lójú tó máa rìn lọ́wọ́ lórí iṣẹ́ tó ń ṣe yẹn gbogbo àwọn Kutu Abiola gbogbo àwọn wọ stay on your lane má wo ẹ̀gbẹ́ pé bóyá ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún rẹ ló máa rìn lọ́wọ́ má wo sì pé bóyá ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ òsì rẹ ẹni tó bá rìn lọ́wọ́ láàkó tó wà lórí struggle appreciate ẹni yẹn dáadáa kó jẹ́ kó mọ̀ pé nǹkan ṣe nínú ayé rẹ o ọmọ lóore ṣùgbọ́n bó ṣe appreciate yẹn kì í ṣe pé wà tó wá depend lórí pé ẹni yẹn o ti rẹ́ni tó di yín mọ́ pé o ti rẹ́ni tó máa di ẹyin ẹ̀ mọ́ pé ẹni yìí o ti fún mi lówó tó tówó jẹ́ ń di mẹ́ni yìí torí tó bá dijọ́ mi wà á tún béèrè wà á dún ní yẹ̀yẹ́ tọ́lọ́ bá rán èèyàn kan sí ẹ gbàpọ̀ rán sí ẹ láàkó yẹn ni má retí pé ó tún lè rán sí ẹ lọ́jọ́ míì ó lè tún wá lọ́jọ́ míì tún wá sí ẹ lóore o tó bá tún wá lọ́jọ́ míì tún mú oore wá má tún retí pé yóò tún wá lọ́jọ́ míì mi mà wí kò jẹ́ kẹ́ ẹ máa gbọ́ Alfa Asuna ló ní ọ̀rọ̀ yìí àti gbogbo àwọn míì tí wọ́n ju Alfa Asuna gbogbo àwọn míì tí wọ́n máa ń fi ènìyàn ṣe ìgbẹ́kẹ̀lé wa man yatawakkal ala Allahi fa huwa hasibuhu Ọlọ́run nìkan lọ́ba tí kì í já yàn kulẹ̀ Ọlọ́run nìkan òun lọ́ba tí kì í já yàn kulẹ̀ gbogbo àwọn tí Alfa Asuna gbogbo àwọn tẹ́ gbọ́kànlé yẹn àwọn náà gbọ́kàn sọ́dọ̀ àwọn kan ní Ọlọ́run náà gbọ́kàn sọ́dọ̀ èèyàn ni wọ́n gbọ́kàn sọ́dọ̀ Ọlọ́run ni àwọn tẹ́yìn gbọ́kànlé yẹn ibì kan làwọn náà fọkàn sí fóore sóore yẹn ṣé wọ́n ń wúnú lẹ̀ ní àbò ń jábọ́ látòkè kò jábọ́ látòkè ẹni ó bá fẹ́ di èèyàn pàtàkì táyé ọmọ respect ó fẹ́ káyé ọmọ respect yẹ kó di ẹni pàtàkì lọ́dọ̀ ọlọ́lá lọ́dọ̀ onípò lọ́dọ̀ olówó you have to respect yourself first nínú téèyàn fi máa ń respect ara rẹ̀ ó ní pé má tọrọ nǹkan lọ́dọ̀ anybody be focused and determined ibi tó ń lọ yẹn ni kò máa wò ìjọ tó bá ti bẹ̀rẹ̀ sí ní rò pé bóyá alágbájá ni ó sì ọ lórí ìjọ yẹn ló dẹrú wàá dẹrú ẹni yẹn ni gbogbo ohun tí ọ̀tọ̀ kọ́ ọ máa ṣe lọ́dọ̀ ẹni yẹn ni wàá máa ṣe tọ́ni yẹn bá ń bọ̀ wá táyé lọ gba báàgì lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ ẹni tí ò tó ọ bóyá ẹni tí ò tiẹ̀ tó àbúrò rẹ̀ ẹni tí ò tó àbúrò rẹ̀ ṣùgbọ́n torí pé o ti wò pé o ní mẹ̀sáyà rẹ̀ dẹ̀ ń bẹ níbì kan ó ń bẹ níbì kan tó jẹ́ pé kọ̀ọ̀kan ní stable àbí kí báwo stable mind lórí tó ń ṣe kọ́lọ́ ń dẹ̀ ní kí mẹ̀sáyà rẹ̀ wà bẹ́ẹ̀ ṣùgbọ́n bí tó lọ fira rẹ̀ há yẹn mẹ̀sáyà rẹ̀ ò lè wà bẹ́ẹ̀ níbẹ̀ téèyàn bá ti orí ara rẹ̀ bọ̀bì kan tó ti wò pé bẹ́ẹ̀ yẹn ni oríire ń wà mẹ̀sáyà rẹ̀ ò ní lé ọ kiri kò ní wá bọ́ ọ níbẹ̀ mẹ̀sáyà rẹ̀ máa wá bẹ lórí àníyàn rẹ̀ àti tó ń ṣe yẹn tó ti wò pé bọ́yọ́ lọ́hún tó gbọ́kàn lẹ́nìbọ́dì tó wò pé ọlọ́run ló máa rìn ẹ́ lọ́wọ́ mẹ̀sáyà rẹ̀ máa wá bẹ níbi tó ti ń ṣiṣẹ́ orí rẹ̀ tó ti ń ṣiṣẹ́ jẹ iṣẹ́ tó fi máa fi dè yẹn
ibẹ̀ ni mẹsáyà ti máa wá bẹ́ẹ̀ fúnra tó ló ń bá fẹ́ ràn yàn lọ́wọ́ ní láti máa wá ẹnikẹ́ni bọ́dì kiri àní iṣẹ́ tí ó lani kì í lani lóògùn iṣẹ́ tó máa lani kì í lani lóògùn gbogbo iṣẹ́ téèyàn fi máa déèyàn láyé ò ní làágùn níbẹ̀ iṣẹ́ tó bá ń ṣe tó bá ti ń làágùn kò lè sọ ẹ́ déèyàn bùkátà lásán ni wàá máa gbọ́ bùkátà lásán ni wàá máa gbọ́ ẹ̀yin ní ẹ̀wọ̀ àwọn tán lagi àwọn haúsá tán lagi kiri àwọn tán fọ àpáta àwọn lọ́wọ́ ẹ̀kọ́ lówó jù ó yẹn lówó jù Dangote lọ bàbá wa fi máa ń kọrin ní ilé kéwú àwọn àfa wa pé tó bá ṣe iṣẹ́ ẹ̀dá ló fi ń lówó àwọn mọ́là yìí bá lówó jù lọ bó bá ṣe iṣẹ́ ẹ̀dá ló fi ń kọ́lé àwọn mọ́là yìí bá kọ́lé jù lọ àfòwúrọ̀ wẹ́ràn tí ó tà lọ tó bá dọ̀sán àgbẹ̀ràn òun kaná tó bá tún dà alẹ́ tó yẹ kó lọ sùn tọ̀sán tòru ni ó fi tájà yẹn síbẹ̀síbẹ̀ kò ní pojú owó pẹ̀lú kádàrá lẹ́ẹ̀dáwó mọ̀rìn kò sẹ́ni tó máa ṣe dàbí olúwa kádàrá oníkálukú ń tẹ̀lé kiri ìjọ tẹ̀dá bá ti lè fèèyàn ṣe gbẹ́kẹ̀lé pé lágbájá ni ọ́ làmì jẹ́ máa ṣe ìjọ yẹn lọ́ọ́ dẹrù rẹ̀ ìwà tó bá ti retí oore kankan lọ́dẹ ẹnì kankan ó lè dẹrù wá á máa ṣe tiẹ̀ wọ́n náà máa ṣe tiẹ̀ ni ibi tó bá ti yẹ kẹ́ ẹ ranra yín lọ́wọ́ ẹ kàn jẹ́ ẹjọ́ ranra yín lọ́wọ́ ni kì í ṣe pé ẹnìkan máa dẹrù ẹnìkan that is why I do respect myself. mo máa appreciate oore èèyàn ṣùgbọ́n mi ò lè ṣẹ́rú èèyàn mi ní ṣẹ́rú ẹ̀ nítorí pé bóyá ọ̀fẹ́ oore kan ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó fẹ́ ṣe fún mi ifá àtọ̀ tọ́lọ́run bá ní oore kan ń bẹ lọ́dọ̀ rẹ̀ tó ṣe fún mi ọlọ́run rìn ẹni tọ́ ọ bá ṣe ọlọ́run máa gbẹ́lù mí dìde láti wá ṣe. láàmá ní àlìmọ́ ní àtọ̀ ìta wà láàmú tí àlìmọ́ mọ̀ náà ta oore tọ́lọ́run bá ọba fún ẹnìkan ò lè fi lé ẹ lọ́wọ́ oore tọ́lọ́run bá dẹ̀ fún ẹnikẹ́ni bọ́dì ò lè gbà lọ́wọ́ ẹ tọ́lọ́run bá fi oore lé ẹ̀dá lọ́wọ́ kò sí baba ńlá kọ́ ẹni tó lè gba oore lọ́wọ́ ẹ ṣùgbọ́n oore tọ́lọ́run ọba fún ẹnìkan ò lè fún ẹ àfàsúnà òṣùpá ọlọ́run ọba ọ̀run òṣùpá sí ẹ bọ̀ ọ̀fẹ́ mọ̀ ìwọ lọ sọ́ra rẹ dẹrú wọn àfàsúnà ọlọ́run ọba ọ̀ràn àfà Jamiu Muhammadu Jamiu àmì ọlọ́run sí ẹ ẹlòmíì àwọn míì lọ́lọ́run rán sí ẹ but ìwọ lọ fagídí takú sí wọn lọ́rùn ọ̀fẹ́ mọ̀ life is not like that. Subhanallah ẹ jẹ́ ká lọ understand the life ẹni tó bá fẹ́ ní fọkànbalẹ̀ nínú ayé yìí ó gbọ́dọ̀ understand the life o tó o bá ti understand this life nínú ayé tá a wà yìí tó o bá ti if you don't understand this life wàá máa dààmú ni torí pé ibi tí ó yẹ kó o rìn sí ni wàá máa rìn sí ibi tí ó yẹ kó o jẹ sí ni wàá máa jẹ sí ibi tí ó yẹ kó o ti jókòó ni wàá ti máa jókòó ibi tó yẹ kó o ti nàró wàá jókòó níbẹ̀ ibi tó yẹ kó o ti jókòó wàá lọ nàró ńbẹ̀. If you want to live peacefully in this life, you have to understand this life vividly. If you want to live peacefully in this life, you have to understand this life vividly. Tó o bá ti understand the life vividly, kọ́ Martin Notẹ́yìn, ìyá máa dààmú ni. Tọ́lọ́mbà téèyàn kan bá wá nú ayé ẹ tó bá fún ọ ní nǹkankan tó pàtàkì sí ẹ gbé sípò pé àkó yẹn lọ́lọ́run rẹ ẹni ẹ sí ẹ má dúró pé tó bá dijọ́ mi ẹni yóò tún mú nǹkan mi wá ẹ lò àwọn míì stubborn àwọn míì ọ̀hún ní láàkáyì ẹlòmíì ò ní láàkáyì tán fi ń bá èèyàn ṣe torí pé èèyàn kan ti sí ọ láàánú lọ́jọ́ kan ó ti wá sọ ẹni yẹn di ATM ìgbà gbogbo ìgbà lọ́wọ́ àmọ́ gbé bùkátà lọ sí ọ̀dọ̀ ẹni yẹn orí rẹ ò pé ọmọ bá ṣe ń bá yàn lò o gbọ́dọ̀ mọ̀ bí wọ́n ṣe ń bá yàn ṣe bí wọ́n ṣe ń ṣe pẹ̀lú èèyàn wàá di iye ara rẹ máa wọ mi báyẹn wàá di ẹni tí ò ní yìí kankan lára mọ́ ẹni yẹn ti sí ọ lóore o sì appreciate ẹni yẹn
ẹni yẹn náà ti inú ẹ̀ ti dùn pọ̀ mà lóore má tún lọ́njọ́ mi mọ́ má lọ bá ẹni yẹn ń jọ́ mi mọ́ tó bá wu ẹni yẹn nínú àánú Ọlọ́run tún lè nìkan wá ṣùgbọ́n o ti wá rí ẹni yẹn nírí pé ATM rèé àṣẹni ìlówó lọ́wọ́ tó báyìí o tún wá gbé bùkátà rẹ lọ bá ń jọ́ mi ìjọ́ mi tó gbé lọ báyìí ó lè má ṣe tọ́lọ́ máa fẹ́ mú ẹ ọ̀pọ̀lọpọ̀ wọ́n lè má ṣe torí pé àkótọ́ Ọlọ́run rán sí ẹ lọ́wọ́ ajíṣẹ́ hùn àwọn kan dẹ̀ ń bẹ for life lọ́lọ́run rán sí ẹ tó yẹ pé gbogbo ìgbà náà máa jíṣẹ́ ẹ gbogbo ìgbà náà máa jíṣẹ́ tá bá ti rí anything nínú ayé ẹ tí wọ́n fẹ́ wọ́ báyìí wọ́n ti dìde sí ẹ Ọlọ́run ṣe máa rán àwọn èèyàn nìyẹn àwọn kan dẹ̀ ń bẹ ẹ̀ẹ̀kan péré la rán wọn sí ẹ lẹ́yìn ẹ̀ẹ̀kan yẹn tó bá lọ wà tẹ́ wọ́n á kàn ẹ́ lábùkù àbùkù tó kàn ní láyé ẹ wàá kàn ẹsẹ̀ rẹ máa wọlé gẹ́rẹ́gẹ́ ẹ̀ẹ̀kan péré la rán wọn sí ẹ àwọn kan ń bẹ tó yẹ pé ẹ̀ẹ̀mejì péré la rán wọn sí ẹ tá bá ti fún ẹ ní nǹkan bí ẹ̀ẹ̀mejì má lọ lẹ́lẹ́kẹta wàá tẹ́ ìtọ́jà jùlọ òun náà ni pé don't expect your favour from anybody expect it from Almighty Allah máa retí oríire lọ́dọ̀ Ọlọ́run ọba tó dá ẹni yẹn wàá máa bẹ lọ́hùn wàá mójútó sẹ́ èèyàn náà lọ́lọ́run ọba ràn wá ṣùgbọ́n ọ̀ọ́mọrú ẹni tọ́lọ́run fẹ́ lò àwọn tó takùtì lọ́rùn yẹn ọkàn lọ sẹ́rù ni kì í sáwọn lọ́lọ́run fẹ́ lò ìwọ ni o mójútó sẹ́ àwọn tọ́lọ́run fẹ́ lò fúnra wọn náà máa wẹ̀ wá fúnra wọn ni wọ́n máa pè ẹ́ ò ní láti dààmú ntọ́ máa dààmú lé lórí ni pé kàrí ààrẹ yẹn torí pé wàá mọ́ jáàdú fi iná lànà dìyà nà hàn ṣubú lànà Ọlọ́run fẹ́ràn onígbìyànjú nínú gbìyànjú oníkálukú náà lọ́lọ́run ọba ó ti gbéga Ọlọ́run ò fẹ́ràn kéèyàn jọlẹ̀ má yọ̀lẹ̀ jẹ́ onígbìyànjú nínú gbìyànjú yẹn náà ni wọn ló ti dé yẹn nínú ìgbìyànjú rẹ yẹn náà ni lọ́lọ́run ti fi àánú rẹ sí àwọn tí wọ́n máa rìn lọ́wọ́ lójú tí wọ́n á ti wá ẹ wá pé àríṣẹ́ rẹ àrígbìyànjú rẹ kí lo fẹ́ gbogbo tó o bá fẹ́ Ọlọ́run dẹ̀ nìkan lè ṣe fún ẹ torí pé yóò ti fi àwọn tipa wọn ka lọ́lọ́run máa rán sí ẹ àwọn tipa wọn máa ka gbogbo tó o fẹ́ lọ́lọ́run máa ti yẹ tí wọ́n á ti wò pé gbogbo ṣe so lè need to be 100 million about 100 million fún so torí ìdí eléyìí Alfa Akeem èmi gbà yín níyànjú lẹ́yìn eléyìí tó ṣẹlẹ̀ yìí ẹ kọ̀ntínú ìrìn àjò kẹ́ẹ̀dẹ̀ mójútó ṣe yín ẹ̀dẹ̀ má ronú oore lọ́dọ̀ ẹnìkan ẹ ronú oore yín sọ́dọ̀ Ọlọ́run nìkan lọ́ba tí kì í já ní ẹkulẹ̀ òun lọ́dẹ̀ mi ẹni tó fẹ́ rán ẹni tó máa gbé dìde ẹni tó máa ti ṣe fún yín oníkálukú lọ́lọ́run ọba ló ti yan aláàánú rẹ̀ ló ti yàn tì aláàánú ẹlòmíì wọn àti ìbí bẹ́ẹ̀ ni aláàánú ẹlòmíì sì rèé ó ti ń wá kiri tí ò tí ì rí aláàánú ẹlòmíì sì ń bẹ lọ́dọ̀ ẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó ti ń ṣe tó ti ń gbà ẹlòmíì ti ń gbọ́rẹ̀ lálẹ́ ìbá ti ń sọ̀rọ̀ yìí àwọn kan ń gbọ́rẹ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn kan ṣẹ̀ṣẹ̀ gbọ́rẹ̀ tán báyìí ni táláàánú wọn ti wá wọn rí tọ́dẹ̀ ń béèrè pé kí n lọ fẹ́ tọ́dẹ̀ ti ń ṣàánú fún wọn. kò sí ẹni tí àwọn tó wá yẹn náà àwọn kan lọ́rùn yàn tí wọ́n láláàánú àwọn tí ń ṣàánú rẹ yẹn àwọn kan láláàánú tiwọn náà ọjọ́ tí wọ́n bá sọ pé àwọn ò ní ṣàánú rẹ mọ́ ọjọ́ yẹn làánú táwọn náà rí gbà ló máa stop bí life ṣe rí nìyẹn chain ni life chain ni air to chain ni àwọn tí wọ́n ń ṣàánú tiẹ̀ yẹn náà àwọn kan lọ́lọ́run yàn tí àwọn náà ní aláàánú àwọn kan ní ṣàánú àwọn náà ìjọ tí àwọn tí ń ṣàánú rẹ tí wọ́n bá sọ pé àwọn ò ní ṣàánú ẹ mọ́ ìjọ yẹn lọ́lọ́run ni ó stop àánú títí wọn náà torí pé Ọlọ́run ó ti fi ibi tí àánú oníkálukú wà ó ti fi síbẹ̀ tó bá ti tó àkó tí àánú yẹn máa fọhùn fúnra àwọn aláàánú rẹ ni wọ́n á wá ẹ rí o nílò láti máa dààmú gbogbo ẹni tí bá ti ń search ti ń dààmú fún àánú tó jẹ́ pé fúnra rẹ̀ ní wá àánú kiri tí kì í ṣe pé bóyá Ọlọ́run fúnra rẹ̀ ló fi àánú wá ẹni yẹn rí ẹni yẹn ó dààmú jẹ́ kí Ọlọ́run ọba fúnra rẹ̀ kó fi àánú wá ẹ rí má wá àánú kiri lọ́dọ̀ ẹnì kankan tó bá ti ń wá àánú kiri lọ́dọ̀ àwọn èèyàn wàá dààmú wàá dẹ̀ dẹrú
ọlọ́run bá ò ní sí wa lẹ́rú o àní dẹrú ayé o àní dẹrú ayé àní dẹrú ayé gbogbo ẹni tọ́lọ́run ti gbéga ọlọ́run ní jẹ́ ká jábọ́ o Saheed Osupa ò ní jábọ́ àfa àwa Jamiu àmì ọlọ́run àní jábọ́ àfa àsúnà ọlọ́run lànà orí fún wọn náà wọn náà déyàn pàtàkì nínú ayé assalamu alaikum wa rahmatulahi wa barakatuh. Alaikum salaam wa rahmatullahi wa barakatuh.